Ẹ káàbọ̀ padà. Bẹ́yìn bá ní ohun láti fi tó tẹlifíṣàn Orisun lọ́wọ́, ẹ kàn sí nọ́mbà tó wà nísàlẹ̀ amóhùnmáwòrán yín tàbí kí ẹ kàn sí wa lórí ìtàkùn ayélujára wa @Orisun TV. Ẹ ṣé púpọ̀. Ní báyìí, ìròyìn tẹ̀síwájú. Àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ ìyẹn ti apá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ Economic Community of West African States ECOWAS tún bẹ̀rẹ̀ ìgbésẹ̀ tuntun láti jẹ́ kí orílẹ̀-èdè Mali padà sí ọwọ́ ìjọba àwarawa. Ìgbésẹ̀ yìí wáyé látàrí ìdìtẹ̀ gba ìjọba èyí tí ikọ̀ ológun ṣe ní ọjọ́ 18 oṣù kẹjọ ọdún tí a wà yìí. Alága ẹgbẹ́ ECOWAS tẹ́lẹ̀ rí Ààrẹ Mamadou Issoufou ti orílẹ̀-èdè Niger sọ wípé ojúṣe àwọn ni láti ran àwọn ọmọ orílẹ̀-èdè Mali lọ́wọ́ láti lè jẹ́ kí ìjọba alágbádá fẹsẹ̀ múlẹ̀ àti láti jẹ́ kí ìjọba alágbádá tún dúró dáradára ní orílẹ̀-èdè náà. Ó wá ní àwọn tí ń rawọ́ ẹ̀bẹ̀ sí ikọ̀ ọmọ ológun àti pé ìpàdé sì ti ń lọ lábẹ́lẹ̀ láti lè jẹ́ kí àlá náà di múmúṣẹ. Ààrẹ Muhammadu Buhari gba àwọn olórí nínú àjọ ECOWAS lámọ̀ràn láti bọ̀wọ̀ fún àlàkalẹ̀ òfin orílẹ̀-èdè wọn lórí iye ọdún tí wọn yóò máa lò lórí àlééfà. Aṣojúkọ̀ròyìn wa Sekinat Ọládérájí tún ní àtúpalẹ̀ eléyìí lọ́wọ́. Ààrẹ Muhammadu Buhari ti kìlọ̀ fún àwọn olórí orílẹ̀-èdè ní ilẹ̀ adúláwọ̀ láti dẹ́kun fífi ọdún kún iye ọdún tí òfin orílẹ̀-èdè wọn là kalẹ̀ fún wọn pé wọn yóò lò lórí ipò gẹ́gẹ́ bí ààrẹ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àtẹ̀jáde tó wá látọwọ́ olùrànwọ́ pàtàkì rẹ̀ lórí ìlú koro àti ìròyìn Garba Shehu, ààrẹ ló sọ àmọ̀ràn yìí nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ nínú ìpàdé ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún ti àjọ ECOWAS èyí tí wọ́n ṣe ẹlẹ́ẹ̀kẹtàdínlọ́gọ́ta rẹ̀ ní ìlú Niamey ní ilẹ̀ Niger. Buhari tí ó di ààrẹ nínú ọdún 2015 tí sáà kejì rẹ̀ yóò sì parí nínú ọdún 2023 rọ àwọn akẹgbẹ́ rẹ̀ tó jẹ́ àwọn ààrẹ ilẹ̀ apá ìwọ̀ oòrùn adúláwọ̀ láti bọ̀wọ̀ fún àkọsílẹ̀ òfin orílẹ̀-èdè kó wa wọn kí wọ́n sì ṣe àrídájú ìdìbò tí kò ní màgòmágó kankan nínú. Ààrẹ ni bí ó ti hàn wípé ìṣòro tó ń kojú ilẹ̀ adúláwọ̀ pọ̀ láti ètò ọrọ̀ ajé sí ọ̀rọ̀ ètò ààbò. Nítorí náà kò tún yẹ kí àwọn orílẹ̀-èdè nínú àjọ ECOWAS tún fi àyè gba rògbòdìyàn òṣèlú lórúkọ fífi ọdún kún ọdún tí òfin ilẹ̀ wọn là kalẹ̀ fún wọn láti wà lórí ipò. Lákòótán lórí ọ̀rọ̀ òṣèlú ilẹ̀ Mali, ààrẹ Muhammadu Buhari sọ wípé ilẹ̀ Nàìjíríà yóò sa ipá tirẹ̀ lórí ìgbésẹ̀ àjọ ECOWAS láti rí dájú wípé ìjọba àwarawa padà sórílẹ̀-èdè náà. Sekinat Ọládérájí. Kò jẹ́ bí aṣojúkọ̀ròyìn wa ṣe ní àtúpalẹ̀ lé lọ́wọ́. Àwọn ènìyàn fi ẹ̀hónú hàn tako àlékún owó orí epo bẹntiró àti iná mọ̀nàmọ́ná nílùú Àbújá. Aṣojúkọ̀ròyìn wa Sekinat Ọládérájí ṣì wà níkàlẹ̀ láti tún jábọ̀ eléyìí fún wa. Àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ti fi ẹ̀hónú hàn tako àlékún owó epo bẹntiró níwájú ọ́fíìsì ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ Nigeria Labour Congress ní ìlú Àbújá. Àwọn olùfẹ̀hónúhàn náà ló gbé ọ̀pọ̀ àkọlé lọ́wọ́ èyí tí wọ́n fi ń tako àlékún owó epo náà. Lásìkò náà gbogbo ọkọ̀ ni wọ́n dá dúró. Àwọn tó wá bá àwọn oníròyìn sọ̀rọ̀ sọ wípé ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ ni kò rí owó gbà tí ohun gbogbo sì ń le sí i. Ẹ gbọ́ ohun tí wọ́n sọ. Ó hàn gbangba pé odi àti afọ́jú mọ̀ pé àwọn olórí wa burú. Èyí tó pọ̀ jù lọ́dún yìí ni a ti lò nínú òfin kónílégbélé. Ìjọba tó bá wá níran àwọn ará ìlú yóò máa ṣe àwọn òfin tó lè sọ ọrọ̀ ajé jí. Láti bí oṣù 6 ni àwọn iléèwé kò ṣiṣẹ́ tí àwọn olùkọ́ aládàáni àti àwọn tí ìjọba sì wà ní ilé. Èyí tó túmọ̀ sí pé ọ̀pọ̀ ènìyàn ni kò gba owó oṣù láti bí oṣù 6 báyìí. Bákan náà, àwọn òṣìṣẹ́ tó wà ní ìpele kejìlá nìkan ló ń ṣiṣẹ́ ní ẹ̀ka iṣẹ́ ìjọba. Nítorí náà, ìjọba rere yóò máa wo àwọn òfin tó lè mú ọrọ̀ ajé jíni, kì í ṣe èyí tí yóò máa fi ayé ni àwọn ènìyàn lára tó sì lè gba ẹ̀mí lẹ́nu wọn láìpẹ́ ọjọ́. Kò wá sí ọ̀nà mìíràn tó rọrùn láti pa òṣìṣẹ́ ju kí ẹ fi àsanjù owó orí pa á lọ. Ọ̀kan nínú àwọn tó tún gbé àkọlé ọ̀hún dání tún tẹnumọ́ pé àlékún ti bá owó iná mọ̀nàmọ́ná, àpò ìrẹsì ti gbówó lórí, bẹ́ẹ̀ ni ara ni àwọn ará ìlú. Lákòótán gbogbo wọn mú orin bọ ẹnu wípé àwọn yóò tẹ̀síwájú láti jà fún ẹ̀tọ́ àwọn. Sekinat Ọládérájí. Kò jẹ́ bí aṣojúkọ̀ròyìn wa ṣe jábọ̀ rẹ̀ fún wa.
Ìjọba àpapọ̀ sọ wípé pẹ̀lú àlékún tó dé bá owó epo bẹntiró, síbẹ̀ owó pọ́kú sì ni àwọn ọmọ Nàìjíríà ń ra epo bẹntiró. Aṣojúkọ̀ròyìn wa tún ní àtúpalẹ̀ eléyìí ni. Ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ti sọ wípé pẹ̀lú bí owó epo bẹntiró ṣe di 62 náírà báyìí, síbẹ̀ àwọn ọmọ Nàìjíríà ló ń jẹ àǹfààní ẹ̀dínwó tó pọ̀ jùlọ ní ilẹ̀ adúláwọ̀ lórí epo bẹntiró. Mínísítà fún ìròyìn, ìlúkòrò àti àṣà Alhaji Lai Mohammed ló sọ eléyìí ní ìlú Àbújá nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó sọ lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ náà. Mínísítà fún iná mọ̀nàmọ́ná Salem Mamman àti mínísítà fún ìpínlẹ̀ lórí epo rọ̀bì Timipre Silva náà wà ní ìkàlẹ̀. Lai Mohammed ní pẹ̀lú bí ìjọba ṣe yọ owó tí wọ́n ń san lórí rẹ̀ kúrò, èyí tó sì mú àlékún bá iye tí àwọn ọmọ Nàìjíríà ń rà báyìí tó fi di 62 náírà, síbẹ̀ àwọn ọmọ Nàìjíríà ló ń ra epo bẹntiró ní iye owó tó kéré jùlọ ní apá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀. Gẹ́gẹ́ bí àlàyé Alhaji Lai Mohammed, Nàìjíríà ń rà ní 62 náírà, orílẹ̀-èdè Ghana ń tà fún àwọn ọmọ orílẹ̀-èdè wọn ní 308 náírà, ilẹ̀ olómìnira Bẹẹni ń ta epo bẹntiró ní 310 náírà fún àwọn ọmọ ilẹ̀ náà. Àwọn ènìyàn ilẹ̀ Togo ń ra jálá epo bẹntiró kan ní 100 náírà, àwọn ọmọ orílẹ̀-èdè Niger ń rà ní 414 náírà, ilẹ̀ Chad ń tà ní 414 náírà ó dín 4, ilẹ̀ Cameroon ń tà ní 440 náírà fún jálá kan, nígbà tí àwọn ènìyàn orílẹ̀-èdè Senegal ń ra jálá epo bẹntiró ní 450 náírà bí wọ́n bá ṣẹ́ àwọn owó wọn sí owó náírà. Ó wá ní ó hàn kedere wípé àwọn ọmọ Nàìjíríà ló ń ra bẹntiró ní owó tó kéré jùlọ pẹ̀lú bí ìjọba ṣe yọ èlé tí ìjọba ń san lórí rẹ̀, ìyẹn subsidy, kúrò báyìí. Alhaji Lai Mohammed fi kún wípé bíi tírílíọ̀nù 10,497 bílíọ̀nù náírà ní ìjọba ná sórí èlé owó epo láàrin ọdún 2006 sí ọdún 2019. Ó sì ní lọ́wọ́ yìí, pàtàkì jùlọ tí àrùn COVID-19 ti sọ ohun gbogbo di bí ó ṣe dà, ìjọba kò ní agbára mọ́ láti máa san èlé náà. Sekinat Ọláìdéraju. Kò jẹ́ bí aṣojúkọ̀ròyìn wa ṣe jábọ̀ rẹ̀ fún wa. Ààrẹ Muhammadu Buhari ti sọ wípé kò bójúmu kí ìjọba àpapọ̀ tún yá owó láti san èlé owó orí iná mọ̀nàmọ́ná láti lè jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà máa san owó tí wọ́n san tẹ́lẹ̀. Ó ní eléyìí kò bójúmu, pàápàá jùlọ lásìkò COVID-19 èyí tí ó wà lóde. Ààrẹ tó sọ ìdí mímọ̀ pé kò sí àlàkalẹ̀ kan fún sísan èlé owó orí epo tí yóò jẹ́ kí àwọn ará ìlú máa rà á ní owó pọ́kú nínú àtúnṣe àbá ètò ìṣúná ti ọdún yìí. Ààrẹ sọ wípé bíi tírílíọ̀nù 1 bílíọ̀nù 2 náírà ní ìjọba ti san fún iná mọ̀nàmọ́ná kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lè san owó péréte látìgbà tí ẹ̀ka náà ti di ti aládàáni. Ààrẹ Buhari ló sọ èyí di mímọ̀ lásìkò àgbéyẹ̀wò àwọn ohun tó ti ṣe nínú sáà kejì tí ìjọba rẹ̀ sọ wípé àwọn ènìyàn tó ń lo iná fún wákàtí 2 sókè nìkan ni yóò máa san àlékún owó náà. Àgbéyẹ̀wò sáà rẹ̀ àkọ́kọ́ ló dá lórí ohun tí àwọn mínísítà àti àwọn ọmọ ìgbìmọ̀ ìjọba rẹ̀ tó kù ti ṣe. Ààrẹ Buhari ló lọ síbi ìpàdé ọlọ́dọọdún àjọ ECOWAS ẹlẹ́ẹ̀kẹtàdínlógójì irú rẹ̀ tí wọ́n sì ṣe ní orílẹ̀-èdè Niger, níbi tí igbákejì rẹ̀ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ṣojú fún níbi ìṣíkà iṣẹ́ náà. Ìjọba ní owó tí ìjọba ń pa wọlé ti dínkù pẹ̀lú ìdá 60 nítorí àrùn COVID-19 tó wà lóde, nítorí kò ní dára láti yá owó san èlé owó orí iná mọ̀nàmọ́ná kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí lè máa san owó péréte àti fún epo bẹntiró. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní bá gbálẹ̀ bá gbàtà àtúnlá darí ẹ̀ sí. Ìròyìn mẹ́wàá fúnjọ́ tòní kò tún jù báyìí lọ, ká tún fi ire àti ayọ̀ pàdé ní ọjọ́ mìíràn. Orúkọ tèmi ni Elijah Adégòkè. Ó dìgbà.